Mo kí wa ní kíkí àlàáfíà, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Mo fẹ́ yára sọ̀rọ̀ ráńpẹ́ lórí fídíò kan tí mo wò ní àná lórí péjì àfáà wa àgbà Sheikh Abdulbasit Al-Katibi àpọ́nlé ànábì, Ọlọ́run má fi kankan ṣe àlàáfíà wọn. Mo rí ibi tí wọ́n ti kọ lẹ́tà sí ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́. Ìgbà tí mo wo fídíò yìí, mo rò pé n tó lè mú àfáà wa Abdulbasit jáde yóò jẹ́ n tó tóbi, nítorí wípé nínú ẹni tí kì í sábà jáde láti wá yànnàná ọ̀rọ̀ kan àbí láti wá ṣàlàyé nǹkan kan nínú wọn ni àfáà wa àpọ́nlé ànábì wa. Mo wá farabalẹ̀ lọ wo fídíò bàbá wa ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ náà, níbi tí wọ́n ti ń sọ wípé ẹ̀yin ọmọ bàbá wa àgbà Àjàní Bello, ẹ gbìyànjú ẹ jọ bàbá yín, kò yẹ ká tún rí olórin láàrin yín, àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ 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 tí bàbá sọ. Àkọ́kọ́ náà, ọ̀rọ̀ tóbi, àmọ́ n tó ju ọ̀rọ̀ lọ, tó tóbi ju ọ̀rọ̀ lọ, òun lásìkò. Béèyàn bá sọ̀rọ̀ tásìkò rẹ̀ ò bá ti tó, ọ̀rọ̀ náà yóò di ọ̀rọ̀ tá yóò dá padà sí lẹ́nu. Ọ̀rọ̀ ṣeré èso ni, tí ò bá ti tó jẹ, béèyàn bá jẹ yóò kàn mọ́ni lẹ́nu. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́, Ọlọ́run má fi kankan ṣe àlàáfíà yín. Nínú àwọn fáàrí Islam, nínú wọn ni Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́, torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní bó tilẹ̀ wù kí ayé ó dojúrú tó, Ọlọ́run sì máa ṣe àwọn kan kù tí wọ́n máa sọ òótọ́, tí wọ́n dúró ti òótọ́, tí wọ́n ní nǹkan míì tí wọ́n ń ṣe tó kọjá pé wọ́n rán ọ̀rọ̀ òtítọ́. Àmọ́ n tí mo fẹ́ yára sọ fún bàbá wa ìmáàmù, òun náà ni wípé àfáà wa Abdulbasit àpọ́nlé ànábì tí wọ́n rìfá ọ̀rọ̀ náà sí, kódà bí wọn ò bá dárúkọ, léyìí tí gbogbo ayé mọ̀ pé ẹni tí wọ́n rìfá ọ̀rọ̀ náà sí ẹnìkan ni tó dáa kéèyàn mọ̀ dáadáa ṣáájú kéèyàn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀. Béèyàn bá ń wo status àfáà wa àpọ́nlé ànábì, téèyàn bá ń wo story wọn, téèyàn bá ń wo gbogbo post wọn lórí WhatsApp, ẹ rí i pé wáàsí ó pọ̀ nínú iṣẹ́ tí wọ́n ń jẹ́ ju orin tí ẹ̀ ń rìfá sí yẹn lọ. Ẹ dẹ̀ rí i pé bí àfáà wa Abdulbasit tí wọ́n bá pàfọ́ọ̀mù kankan ní ojú ayé, ní ojú gbogbo ayé, wọn ò ní pàfọ́ọ̀mù kankan tó kọjá wáàsí. Àwa rí màhásínù, àrí dáadáa àfáà, àrí ibi tí wọ́n ti ń ṣe wáàsí káàkiri, àrí ibi tí wọ́n ti lọ wáàsí 5, àrí ibi tí wọ́n ti ṣe wáàsí all over the countries. Àrí yẹn ká fi yin bàbá yẹn pé a ti ẹ̀ dúpẹ́, bàbá yẹn fi àfáà tó dáńtọ́ kalẹ̀. Wá jẹ́ pé n tá a rí ni wípé ẹ̀yin ọmọ bàbá, ẹ gbìyànjú ẹ jọ bàbá, wọ́n ti jọ bàbá níbi tó pọ̀, ẹ kí wọn níbi tí wọ́n ti jọ bàbá wọn. Àfáà Abdulbasit sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n máa ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ ni wọ́n, tí wọ́n bá sọ òótọ́ níbì kan, ojú àwọn tí wọn ò fẹ́ràn òótọ́ sì fẹ́ kó wọnú pé wáàsí yìí lè, bàbá ni wọ́n fi jọ. Ibi tí wọ́n ti dá wọn, àsọbẹ̀ wọn. Ó jọ wá jẹ́ pé ibi tá àkọ́kọ́ ti ṣáájú náà ni pé ọ̀rọ̀ tí mo ní fún yín lórí orin, àti pé orin tọ́pìkì tí ìyapa inú wà lórí ẹ̀ ni, tá a ṣe ń ráwọn àfáà tí wọ́n ṣe ń fà á títí ayérayé. Wáyé tá a tún máa dáwọ́ tọ́pìkì yẹn kalẹ̀ láwùjọ nísìnyí, torí pé bó ti lè wù kó rí àbá tuntun gbé dìde, ara àwọn tí wọ́n sì sọ pé àní kò sí ní tó burú pẹ̀lú ọ̀rọ̀. Even orin Lárúbáwá tí à ń kọ kalẹ̀ tí ò sí dùn bẹ́ẹ̀, ara àwọn àfáà tí wọ́n takò pé kò sí nǹkan tó ń jẹ́ orin Lárúbáwá. Adẹ̀ ráwọn tó sọ pé kí o, èyí tó bá dá ń bẹ̀ ó dáa, èyí tí ò bá dá ń bẹ̀ kò dáa. Bẹ́ẹ̀ náà wá láwọn àfáà náà padà wá sọ pé ó dáa, á lùlù sí, á fi piano sí, ó dùn ní o. Èyí tó bá ti dá nú orin náà ló dáa nígbà tí ẹ bá lùlù sí. Èyí tí ò bá ti dáa náà, ẹ bá mọ́ lùlù sí kò dáa náà ni, ẹ bá dẹ̀ lùlù sí kò dáa náà ni. Léyìí tó túmọ̀ pé tọ́pìkì tí wọ́n ṣe ń yapa ẹnu lórí ẹ̀ ni kéèyàn wá mọ̀ọ́mọ̀ fẹ́ sọ ẹnìkan kalẹ̀ pé torí pé ó ń kọrin, kò ń ṣe ní táwọn fi ń pọ́n ìsìláàmù lé, a fi ń yẹ̀yẹ́ ara wa ni, a dẹ̀ ń yí lójú kan ni. Tẹ́ bá tó dá tọ́pìkì orin lẹ̀ nísìn, tẹ́ bá sọ pé kí ni ìsìláàmù sọ lórí orin, tí màá sọ, ní tẹ́yìn náà máa sọ lẹ́ máa sọ, ní táwọn èèyàn máa sọ lọ́ máa sọ. Orí tí mo dúró lé lórí náà mo sì máa wà. Tó bá rí bẹ́ẹ̀, àṣẹ jẹ́ ká máa sọ nǹkan míì tó dáa táwọn èèyàn ń ṣe tó dáa. Àmọ́ iye orin tí àfáà wa àpọ́nlé ànábì kọ tó jẹ́ wípé òun lẹ́lòmíì fi lift soul ẹ̀ sókè, tí ẹlòmíì tó ti ronú tó ti banújẹ́ tó kóun ló fi ń dùn rẹ̀ nú. Àmọ́ iye orin tó kọ tó fi ṣe wáàsí tó fi tàwọn èèyàn jí, àmọ́ iye tá àti ẹ̀ lè kà tán. Kò dáa kó jẹ́ pé wá jẹ́ gbà tí wọ́n wá ń dárò lọ́wọ́ láti wá sọ okùn ọ̀rọ̀ sí wọn pé àwọn advice wọn àti àwọn àgbékalẹ̀ yẹn kò ń ṣe àgbékalẹ̀ tí èèyàn lè gbọ́ tínú rẹ̀ máa dùn pé ẹ ṣeun, ẹ kú bá wa dárò. Àgbékalẹ̀ tí èèyàn máa gbọ́ tínú rẹ̀ máa bàjẹ́ sí ni pé kí ló wá dé tá wá yẹ̀yẹ́ báyìí lọ́wọ́ yín láì ṣe pé a ṣe yín tẹ́lẹ̀. Ọlọ́run kó jọ̀ọ́ jàre kó tọ́ oníkálukú wa sọ́nà, kó má ṣì wá.